tó wù kó jẹ́, gbogbo tó wù kó ní, gbogbo tó wù kó mọ̀, ó ṣe kí ni tó bá ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run wàá sọ ara ẹ kalẹ̀. Kò sẹ́ni tó jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run o, ìwà ẹ sọ́lọ́run ló máa mú ẹ jẹ́ nǹkan. Ìwà ẹ sí alábàágbé ẹ ló máa mú ẹ níyì. Ìwà ẹ sí aládùúgbò ló máa jẹ́ ká pẹ́ ẹ lé. Ọṣẹ kan ló ń wẹ̀, àdúrà kan ló ń ṣe, táyé fi ń kàrámẹ̀, wọn kàrámẹ̀. Ẹni Ọlọ́run bá kàrámẹ̀, òun ló máa ráyé ń kàrámẹ̀. Ẹni Ọlọ́run bá kọ̀ láti ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn, ọmọ aráyé náà ń kọ́. Má sì ti torí pé òun kírun, má ti torí pé òun gbàwẹ̀, ó wá lò lówó lọ́wọ́. Bọ́lọ̀ ń bá fẹ́ fi yẹn réètì ni, kò sẹ́ni tó yẹ kó ní owó tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tọ́lọ̀ ń bá fẹ́ fi yẹn réètì ni, gbogbo àwọn wòlíì Ọlọ́run mélòó nù wọn ló jẹ́ bílọ́níà. Ẹlòmíì á pè mí àfà àwọn máa kírun, mo ti ń sin lọ́wọ́ láti gbà tọ́lọ́ ti gbàgbé ìrun kọ́ ló fi ń dolówó, kásàdúrà kọ́ la fi ń dọlọ́lá. Ṣùgbọ́n ẹni ó bá wọ Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ stage kan bí ò bá kọ́ mẹ́ tẹ́lẹ̀ gá kọ́, bó bá ń pè lóru tó ń bèèrè àrísìkí lọ́dọ̀ ẹ̀ bí ò bá kọ́ fún ẹ tẹ́lẹ̀ á kọ́ fún ẹ. Láàrin kílẹ̀ sún kílẹ̀ mọ́ ọba mi a máa yí kádàrá burú padà sí dáadáa. Láàrin kílẹ̀ sún kílẹ̀ mọ́ ọba mi a máa sọ oníkórìíra dẹni ayé ń fẹ́. Láàrin kílẹ̀ sún kílẹ̀ mọ́ ọba mi a máa sọ lórí ibú èèyàn tó lórí ire. Má relent, gbìyànjú máa fà á máa pé máa ṣiṣẹ́, iṣẹ́ ní mọ́ wá tó bá fẹ́ lówó àṣẹ bísínẹ́sì ni. Kéré pé wọ́n ní wọ́n fún ẹ yálà ti 1 million, ibì kan ní àánú ti wá.